إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الحمد لله الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين صلوا على النبي الكريم صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم افتح لنا كتابك وسنة نبيك ظاهرا وباطنا وارزقنا العمل بهما بجاه ذاتك المقدسة اللهم آمين. بسم الله الرحمن الرحيم الحمد لله أي النبي محمد صلى الله عليه وسلم أسكب الصلاة فالنبي صلى الله عليه وسلم gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n ti lọ ní gbogbo àyíká ìláyé ọlọ́ba kẹwọn. آمين يا الله Allahu yarhamuhu. الله يكرمه الله يبعثه في أحسن صوره wọlé tí wọn náà ó fi wá dé ní Maulana Amirul Jaysh. رضي الله تعالى عنه ọlọ́ba ṣàlékún nǹkan ìjẹ fún wọn ya Rabbi ya Ghaffar. اغفر لعبدي يا صلاتي. يا ربي يا غفار يا ربي يا غفار اغفر لعبدك يا صلاتي. بسم الله قل هو الله. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. ọlọ́wọ́ ọlá gbogbo àwọn ẹni Ọlọ́run ta tọrọ fún gbogbo àwọn tí wọ́n ṣẹ́kù tí wọ́n jẹ́ aṣọ wa Ọlọ́run má fà wọ́n ya mọ́ wa lára. آمين. Bẹ̀lákiri bàbá wa bá ìlú Ìlọrin àti gbogbo agbègbè ẹ̀. شيخ Ọlọ́run jẹ́ ààrẹ mi bàbá ló gbẹ́. اللهم آمين. Ó fi dé ní gbogbo àwọn ńláńláńlá tájà àwọn ẹni Ọlọ́run tí wọ́n ṣẹ́kù lérí ilẹ̀. Ọlọ́run àlékún àlàáfíà ìstìjábà bá wa fi ṣọ̀ṣọ́ fún wọn. اللهم آمين. Ó fi wọn dé ní ògùn onágbòǹgbò tí dátọ́ lẹ́nu ògbín Maulana Sheikh Habiballah Adam Abdallah Al-Ilori. أدام الله حياته. Ọlọ́ba ṣàlékún àlàáfíà fún bàbá. آمين. Ọlọ́run wọn lápá tọrọ fún gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n ti lọ àtàwọn tí wọ́n ṣẹ́kù àwa náà Ọlọ́run jẹ́ alálùbáríkà. اللهم آمين. Bismillahi inna a'tayna. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانهر إن شانئك هو الأبتر. Bismillahi rahmanir rahim. بسم الله الرحمن الرحيم الله تعبدوا إلا الله إنني
إنني لكم منهم نذير وبشير وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى بارك الله فيك. ويؤتي كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير. الحمد لله Ayin anabiwa Muhammadu صلى الله عليه وسلم. ìkẹ́ ọlọ́run ọlọ́run orí ajẹ́jẹ́ tẹ́ ọlọ́ba mo bá ọ̀gá wa àgbà anabiwa Muhammad. صلى الله عليه وسلم. Àwọn èèyàn ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́. ńlọ Ó di mélòó lónìí? di márùn-ún. Ó di márùn-ún. márùn-ún. Táwọn kan di mẹ́rin àti márùn-ún. Ọlọ́run wọ́n ṣàgbá lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wa. آمين يا الله. Gẹ́gẹ́ bí èmi ta kéwúndé lánàá. الله تعبدوا إلا الله. Òun náà ní ká má mọ orogún pẹ̀lú Ọlọ́run. إنني لكم منهم نذير وبشير. إنني لكم منهم نذير وبشير. Mo wá sọ lánàá nípa Ànábì Ibrahim الله تعبدوا إلا الله. àti bí Ànábì Ibrahim bó ti wáyé. الله تعبدوا إلا الله. Ikhtilafu ìyapa ẹnu ó lọ lóríṣiríṣi lórí Asara. Àwọn kan ní Asara ní bàbá Ànábì Ibrahim. الله تعبدوا إلا الله. Àwọn kan ní kì í ṣe Asara. Asara ó jẹ́ ẹ̀gbọ́n bàbá Ànábì Ibrahim ní. إنني لكم منهم نذير وبشير. Àgbà wa nínú ẹgbà wa Safwan alibun masikane kọ́lá Abu Abdullahi alayhi salamu. Òun pè gbà wá tiẹ̀ wípé Asara bàbá Ànábì Ibrahim kana munajjiman li Namrud ibn Kan'an. الله تعبدوا إلا الله. Wọ́n ní títorí pé Kùránì ti dákọ̀ Asara náà ni Asara fi gbọ́dọ̀ jẹ́ bàbá Ànábì Ibrahim. الله تعبدوا إلا الله. الله تعبدوا إلا الله. Mo wá jẹ́ yé wa wípé Táríhù ló kọ bàbá Ànábì Ibrahim ń jẹ́. عليه الصلاة والسلام. Àmẹ́yìn tó fi wá lọ́kàn balẹ̀ nínú àdíìsì tí Ìmáàmù Ali karramallahu wajhahu tí wọ́n gbà wá látọ̀dọ̀ ṣe Ọlọ́run. صلى الله عليه وسلم. Tọ́lá nàbà Muhammad wọ́n ṣe fàárí wípé ìrandíran bàbá wọn wọ́n ìṣẹ̀lẹ̀ bọ̀. الله تعبدوا إلا الله. Ìmáàmù Ali karramallahu wajhahu wọn náà nàbì sọ pé kharajtu min nikahi wa lam akhruj min saffahi. الله تعبدوا إلا الله. Wọ́n Ànábì ní wọ́n mú mi jáde níjáde tí nìkáwù ní ìyàwó gan tó jẹ́ tọ́lọ́hún látara abẹ̀lẹ̀mí Ànábì ti jáde. الله تعبدوا إلا الله. الله تعبدوا إلا الله. Walamu akhruju min saffahi èmi ò ṣe Ọlọ́run mi ò jáde
láti ibi tí ọ̀dà ibi ó má lè mi ó ṣe ọlọ́run ti jáde míládùn ní ádámà látọ̀dọ̀ ànábì ádámà. alayhi salatu wassalam. ìlà àwọn aládàáni àbí ìwà omi títí ìwà ń bọ̀ bàbá mi àti ìyá mi wọ́n fi wá bí mi ó ṣe ọlọ́run. Allah ta'budu illa Allah. Àdísì tí mo kà yìí Tọ̀bàránì ni wọ́n gba àdísì náà wá àfáwà Nasiruddin Albani wọ́n sì sọ háhá rẹ̀. Allah ta'budu illa Allah. Ìjásí wípé Asara kọ́ ló bí Ànábì Ibrahimu. Alayhi salatu wassalam. Àti Asara ló bí Asarama kọ́lọ́wọ́ ọba ó ṣe ọlá ẹ̀ ó ṣe ògo rẹ̀ lérí bíbí Ànábì Ibrahimu. Ànábì Ibrahimu yẹn wíwáyé tó wá wáyé náà ló fa okùnfà píparun Nàmúrúdù. Allah ta'budu illa Allah. Innani lakum minni nadhirun wa bashir. Ìyá ẹlẹ́tẹ̀ ilérò fún gbogbo ẹ̀yin tẹ́ bá wà lòkì tẹ́ bá fẹ́ gbọ́rọ̀ Ọlọ́run. Innani lakum minhu nadhirun wa bashirun. Àìnà bí ọba bẹ́ẹ̀ bá gbàgbé la ilaha illallah ní ìṣe gbogbo nǹkan. Innani lakum minhu nadhirun wa bashirun. Innani lakum inna tawkidu ni. Ìkìlọ̀ tó lé mo mú wá fún yín mo sì mú ìró dùnú wá fún yín látọ̀dọ̀ Ọlọ́run ọba mi. Innani lakum minhu nadhirun wa bashir. Ẹwà tìgbà tó ń ṣe Ọlọ́run Kùránì ti sọ̀kalẹ̀ fún ṣe Ọlọ́run Muhammadu. Innani lakum minhu nadhirun wa bashir. Ẹwà tìgbà tó ń ṣe Ọlọ́run tọ́lọ́mọ ọba tó ti ní ọmọ ìkìlọ̀ fún gbogbo ẹni tí wọ́n àrùn kí tó ti ní kó ṣe Ọlọ́run mọ́ kìlọ̀ fún gbogbo ẹni tí olùdọ́lọ́wọ́ ọba mà. Tó ti ní kó ṣe Ọlọ́run kó mọ̀ kìlọ̀ fún gbogbo ẹni tí ń bá yapa sófin Ọlọ́run. Lakum minhu nadhirun wa bashir. Innani lakum minhu nadhirun wa bashir. Ìwà àròkì táwọn àròkì lóbi ayé tòní náà ní jẹ́ ká máa rí ọ̀pọ̀lọpọ̀ àdánwò àtìyà látọ̀dọ̀ Ọlọ́run àwọn ìyà kéékèèké. Innani lakum minhu nadhirun wa bashir. Ẹwà tìgbà tó Kùránì ti sọ̀kalẹ̀ fún ṣe ńlá Ànábì wa Muhammadu. Lakum minhu nadhirun wa bashir. Ó wá rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ẹwọ́ gbogbo ń tà ń dẹ́wò láyé ẹwà àwọn òyìnbó bọ́lọ̀ ti fún wọn lọ́wọ́ bọ́lọ̀ ti fún wọn lọ́gbọ́n tó. Lakum minhu nadhirun wa bashir. Bọ́lọ́hun bó ti fún wọn ní làákàyè tó bó ti fún wọn lágbára tó. Lakum minhu nadhirun wa bashir. Èyí tó yẹ ká máa fi dúpẹ́ fọ́lọ́hun pẹ̀lú gbogbo láti làákàyè àtàgbára ta fún ìbò ta fún Bani Israila. Wọ́n wá fi ń ṣàìmoore sọ́nà pé ẹ̀ka bá kú nísì tó ní òyìnbó nínú agbára tó lọ́n fún wọn. Òyìnbó tó lọ́n wá tó kú yìí bóyá ń ṣe rìsáàcì kan lọ́wọ́.
rìsáàtì yẹn lágbára ikú fi wá dé. Àwọn òyìnbó wọ́n sì kó ọpọlọ òyìnbó tí ń ṣe rìsáàtì yẹn wọ́n kó ọpọlọ rẹ̀. Tábà kó ọpọlọ rẹ̀ wọ́n wá kó sí orí ọpọlọ ẹni tí ń bẹ láyé, wọ́n kọ ọpọlọ tiẹ̀ wọ́n kó síbi kan. Lakum minhu nadhirun wa bashir. Ibi tó ṣiṣẹ́ dé, ibi ọpọlọ òun ṣiṣẹ́ dé tó fi kú, wọ́n kó ọpọlọ tẹni tó kú yẹn sí tẹni tí ń bẹ láyé. Tẹni tí ń bẹ láyé o, wọ́n wá kó ọpọlọ tiẹ̀ kú ń bẹ, wọ́n kó síbi kan. Innani lakum minhu nadhirun wa bashir. Innani lakum nadhirun wa bashir. Tábà wá dá ọpọlọ òun padà sí ẹni tí ń bẹ láyé, yóò sì kọ̀ntínú research tẹ́lẹ̀ yẹn sí, yóò kọ̀ntínú wọn yóò máa bá a lọ. Ẹ̀mí nìkan lọ́lọ́wọ́ yọ̀ǹda fáwọn Bani Israila. Lakum nadhirun wa bashir. Àkàkọ́ dúpẹ́ fọlọ́ wọn ń sáyà gbogbo nàkí sáwọ̀ lọ́wọ́ Bani ọlọ́ ànábì ní ìkìlọ̀ fún yín. Innani lakum minhu nadhirun wa bashir. Ó wá rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀, àdéhùn tá a wà ń bẹ̀ yìí. Ṣèbí àárín àwọn nǹkan ló ti bẹ̀rẹ̀. Innani Torí pé wọ́n agbára. Coronavirus tá a wà ń bẹ̀ yìí, àwọn nǹkan ni wọ́n kéré tirẹ̀. innani lakum Torí power, torí agbára, torí economy, torí kí gbogbo ayé máa gbósùbà fún wọn láti dá àdéhùn yìí kalẹ̀ síra wọn lára. innani lakum minhu nadhirun wa bashir. China yìí bí wọ́n ti yẹ hànà tó ní China, wọ́n làyìlá. Wọ́n ti rí kúkúkú àgbákò ni wọ́n. Lakum minhu nadhirun wa bashir. Láti last year ọdún tó lọ ní China tó ti ń ṣe oòrùn tiwọn artificial sun. Innani lakum Níbi àtúnṣe ọlọ́wọ́ ọba wò. innani lakum Níbi afẹ́ mo ti ń sọ̀rọ̀ nínú rédíò. innani lakum Wọ́n ń ṣe òru wọn, bọ́lá ń bá fún wọn yanjú, wọ́n parí rẹ̀ títí ọdún yìí, ọdún yìí tó kanlẹ̀, wọ́n náà wọ́n parí ẹ̀. minhu nadhirun wa bashir. Innani lakum minhu nadhirun wa bashir. Artificial sun ní tiwọn kí ọdún yìí tó parí, China láwọn fẹ́ parí ẹ̀. Innani lakum minhu nadhirun wa bashir. Òòrùn tọ́lọ́hún táwọn yìí ti ń bẹ níta tí gbogbo wa tá ń ṣàǹfààní lára rẹ̀. Normal sun gangan temperature rẹ̀ ó jẹ́ 15 million degrees Celsius. Innani lakum Barakallah. minhu nadhirun wa bashir. Normal sun tọ́lọ́hún gangan 15 million degrees Celsius. Innani lakum minhu nadhirun wa bashir. Àmọ́ artificial tí China tí wọ́n láwọn ń ṣe lọ́wọ́ tí wọ́n fẹ́ máa fi tún ṣe ọlọ́wọ́ ọba wò òun jẹ́ 100 million degrees Celsius. Alla ta'budu illa Allah. 6 times ló fi hotter than normal sun. Innani lakum minhu nadhirun wa bashir. Ànábì kìlọ̀ fún wa ẹ wá wo gbogbo àìmọ́ nǹkan oríṣiríṣi tí wọ́n ń gbèsè tí wọ́n fi ń ta àgòsí ọlọ́run. Innani lakum minhu nadhirun wa bashir. Bóyìnbó ti ń ṣe tiwọn làwọn aláwọ̀ dúdú náà ń ṣe tiwọn àtúnṣe ọlọ́run ọba. Innani lakum minhu nadhirun wa bashir. Innani lakum minhu nadhirun wa bashir. Kàkà kí gbogbo wa ká wá padà sọ́dọ̀ ọlọ́run, àgàgà wa tá a jẹ́ Yorùbá, àgàgà wa tá a jẹ́ dúdú. Ká padà sọ́dọ̀ ọlọ́run, ká bẹ̀rù ọlọ́run ní kọ̀kọ̀ wa, ká bẹ̀rù ọlọ́run ní gbangba wa, kò sí bẹ̀rù
لكم منه نذير وبشير إنني لكم منه نذير وبشير. àwọn àfáà tí wọ́n máa lọ sádi tí wọ́n máa lọ wá gbàmígbàmí sọ́dọ̀ wọn. لكم منه نذير وبشير. àwọn àfáà náà ti ya tara tiwa àti yàyàkuyà sínú ayé. لكم منه نذير وبشير إنني لكم منه نذير وبشير. ẹ̀yin àbẹ́ẹ̀rí Facebook. ọ̀rọ̀ kan yìí. ẹ̀yin àbẹ́ẹ̀rí Facebook. ẹ̀yin àfáà ṣàkúṣàkù. أكرمكم الله. ẹ̀yin àfáà jákujàku. إنني لكم منه نذير وبشير إنني لكم منه نذير وبشير. ṣé torí Ọlọ́run la fi ń Facebook kó máa ró kìkìkì lọ́kàn kó wa. إنني لكم منه نذير وبشير. ṣé torí Ọlọ́run ṣé torí ànábì ṣé torí ànábì gbé lọ́wọ́ la gbé lọ́wọ́. لكم منه نذير وبشير. إنني لكم منه نذير وبشير. ẹ tiẹ̀ fẹ́ rò pé torí àwọn àfáà ni wọ́n fi dá Facebook lẹ̀ níṣẹ́. إنني لكم ẹ rò pé torí àwọn àfáà ni إنني لكم bẹ́ẹ̀ bá sí Facebook níṣẹ́ àfáà lẹ́ bá bẹ̀rẹ̀ pẹ́tẹ́. إنني لكم منه نذير وبشير ṣẹṣẹ Ọlọ́run náà ló ká wa la débi lẹ́bù yẹn. إنني لكم bẹ́ẹ̀ lélẹ́yìn ìgbà wa sí ni. إنني لكم ṣé torí Ọlọ́run lẹ́ fi ń ṣe wáàsí. إنني àtẹ̀mí لكم náà àti gbogbo apápátá tá a wà lẹ́yìn Facebook. نذير وبشير إنني لكم منه نذير وبشير ẹ̀yin àfa aládùá lẹ́yìn Facebook ẹ̀rọ àdúrà ṣe máa ń lé lẹ́yìn Facebook rẹ̀ tí ó ṣàdúrà níṣì. إنني لكم منه نذير وبشير ẹ̀yin àfa múṣẹ́múṣẹ́ tẹ́ ń múṣẹ́ ẹ̀ ń múṣẹ́. لكم وبشير إنني لكم منه نذير وبشير. إنني لكم منه نذير وبشير àwọn ẹni Ọlọ́run tí wọ́n ti lọ òní dòdò sí i. إنني لكم ẹ̀yin àfa mórínà sí ọ mórínà sí ọ. إنني لكم ìràwọ̀ lórí ọmọ àlè ìràwọ̀ lórí. ọlọ́jú rí o tó dáa. wọ́n tó rí nǹkan kan sọ lórí náà. منه ẹ̀yin àbá ìrìnà ẹ̀sìn fẹ́ máa ba ìsìlámù jẹ́. منه نذير وبشير torí owó torí ọlá torí ayé torí ilé torí mọ́tò. إنني لكم منه نذير وبشير tẹ́lẹ̀ ní kó ṣàdúrà lẹ́ni Facebook ni. ṣé tẹ́lẹ̀ ní kó ṣàdúrà lẹ́ni Facebook ni. إنني لكم منه نذير وبشير Ànábì ní kìlọ̀ fún wa yìí. Ànábì ní kìlọ̀ fún wa yìí. إنني لكم ìyà ń bẹ fún gbogbo ẹni tí ń ṣe tí ọ̀dà láyé nínú Al-Qur'ani. منه نذير وبشير ẹ wá wẹ́sì dátà yín dátà tó yẹ kẹ́ ẹ máa fi jẹun ẹ wẹ́sì dátà إنني torí bẹ́ẹ̀ gbà àwọn èèyàn lójú lórí Facebook. لكم ó gbogbo àwọn àbá wa gbogbo àwọn bàbá wa ó ti sú wọn. إنني لكم ẹlòmíì gan ó ti sọ̀rọ̀ rẹ̀ dẹ́gbẹ́ àwọn àbá wa إنني لكم lórí Facebook yìí náà. منه ó sọ̀rọ̀ rẹ̀ dẹ́gbẹ́ àwọn àbá wa bàbá wa Habibullah Adam Abdallah Al-Ilori. ẹkú sùúrù Mọ̀lánà Sheikh Miskinu Billah ẹkú sùúrù. منه نذير وبشير bàbá wa ìmáàmù àgbà ọ̀fà ẹkú sùúrù. إنني لكم ó gbogbo àwọn àfa ńláńláńláńlá gbogbo ẹ̀yẹ ni Ọlọ́run tẹ ẹsẹ̀ kú ẹni gbogbo àwọn ọ̀dọ́ àfa ẹni bá ti sọ ayé dàdé sí. إنني لكم
èèyàn dáadáa tẹ̀ máa scam wọn lórí Facebook ọlọ́wọ́ mọ ìjọ kan. إنني لكم yóò hákì ọ̀run yín. إنني لكم ẹ lọ kọ́ṣẹ́ إنني لكم gbogbo wa la jẹ màálù àmọ́ kì í ṣe gbogbo wa la fẹ́ pa màálù. إنني لكم ẹlòmíì tó ní followers ńlọ ta ilé rẹ̀ nítakùtà. منه نذير وبشير kọ́lẹ̀ nìkan ọlọ́ scam èmi náà. La ilaha illallah. إنني لكم bàbá àta ẹnìkan lọ scam èmi náà. إنني لكم nílà ló kọ́ mi lórí Facebook ni. إنني yọ máa wá sọ fáwọn èèyàn kún orí náà sí wọn. èmi tẹ́mi ò rí kankan. إنني لكم èmi tẹ́mi ò rí kankan tí mo ti ṣe mí náà. منه ẹ sì ń ba nǹkan jẹ́. نذير àwọn tí wọ́n ń bá sọ̀rọ̀ wọ́n wá sọ fún wípé ọ̀tẹ́ táwọn mọ̀ kì í sọ̀tẹ́ olóòórùn bíi tiẹ̀. wọ́n sì lọ́ọ́ kó gbogbo fọ́tò èmi àtàmírù jẹ́ yìí ó lọ́ọ́ kó sórí wọ́ọ̀lù rẹ̀. نذير wọ́n fi ń gbá àwọn èèyàn lójú èmi ò bá yàn lójú ṣe omi ò ṣe ìrìnà sẹ́ni kankan. نذير وبشير إنني لكم نذير وبشير ẹ̀yin àfa aládùúgbò kí dandan ní kọ́ sàdúrà lórí Facebook ni. jòkó lé náà. لكم kí ló dé tí wàhálà wa pọ̀ tó báyìí. منه ẹ̀sìn wa fẹ́ dominate gbogbo Facebook tẹ́yẹ́yẹ́. نذير àtẹ̀ra yóò sàdúrà lórí Facebook. نذير àtàjà yóò ṣe wá sí lórí Facebook. نذير ẹlòmíì tẹ̀sùbá àgbẹ̀ ni yóò máa fa tẹ̀sùbá rẹ̀ lórí Facebook yóò tún pè ní live. yóò máa wá jẹnu. إنني لكم tábìlì ọ̀n gbogbo èyí ń ṣe torí owó. ọlọ́run ní ṣe ọlọ́run ní sọ̀rọ̀. نذير ẹ má pàṣẹ àwọn àtàlẹ́jẹ́. نذير وبشير ẹ wò ó bẹ́ẹ̀ tí ń yé kí wọ́n máa fi ìlọkulọ̀ kí wọ́n máa fi lọ àwọn bàbá wa nílẹ̀ yìí. إنني لكم ẹ wò bí wọ́n ti ń sọ ọ̀rọ̀ tí ò da sáwọn bàbá wa nílẹ̀ yìí. إنني لكم ẹlòmíà gbé ọkàn yèpẹ̀ jáde alóhùn wọn yèpẹ̀ ẹ̀rọ kí ló mà tó ń wò. إنني àwọn tí wọ́n ma ìsáàbù gidigidi ẹlòmíà àwọn afáàmù àtàpà. إنني لكم نذير ìsáàbù tó yẹ ní pẹpẹ. وبشير ẹ wá di ayélu tán ẹ mójútó kéwú ẹ mójútó kankan àfi kẹ́ ẹ ṣe jálàbí. إنني ẹ sì ń ba jálàbí jẹ́ fáwọn ènìyàn lọ. إنني torí pé ẹ fẹ́ gun mọ́tò torí pé ẹ fẹ́ kọ́lé torí pé ẹ fẹ́ di èèyàn ńlá láyé. إنني dandan ni kò músẹ́ lórí Facebook ni. لكم àfáà mi òun tiẹ̀ ní músẹ́ lórí Facebook eré ni. إنني gbogbo ẹni bá ti rí tí ń bá ti mẹ́sẹ̀gì yín bí o ti tọ́ bí o ti yẹ tọ́ fẹ́ máa bá ṣe àwọn àgbàlagbà jẹ́ ẹ invite rẹ̀ ọlọ́pàá ni ẹ fi mú. إنني لكم نذير وبشير fasadun kabirun alimun mutahatikun wa akbaru minhu jahilun mutanasikun wa akbaru minhu جاهل متناسق وما فتنة في العالمين هزيمة لمن بهما في دينه يتمسك لمن بما في دينه يتمسك ìbàjẹ́ akáyé فساد كبير ìbàjẹ́ ńlá ẹ wá bá mi wò عالم متعاتق àfa tó jẹ́ ní ọlọ́run tẹ́ ń pè lẹ́ni ọlọ́run tí ń fagbá ọlọ́run ọba yá. عالم متعاتق èyí tí màá wá tó jẹ́ ìdójútì fún ọ̀tá mi àfa mi tó máa kéwú ó lọlé kéwú tó tọ́ yóò tó máa lọ ẹnu ọ̀nà àwọn olówó. عالم متعاتق máa bá wọn olówó yà fọ́tò máa ṣe láìfù pé kìnìún kan wọ́n tẹ̀sẹ̀ gbé kìnìún kan fún wa ní. عالم متعاتق sọ́kùnkùn tó wá gbé fún ọ̀nà ó gbé fáwọn èèyàn. فساد كبير ọmọ wa rẹ̀ ní lásán. عالم متعاتق
المتعتقون Tàrò pé ni Ọlọ́run ni tí ń tún fàgbà ọlọ́run ọba ya. وأكبر منه جاهل متناسقون وأكبر منه جاهل متناسقون Èyí tó tó wá burú jáì gan-an tó burú ju tí fi burú jù lọ. وأكبر منه Òun aláìmọ̀kan ló wá pọ̀ jù níṣẹ́. جاهل متناسقون Òun máa pàpè mọ́lá mi màmá rẹ̀ gbogbo ìgbà ni. وما فتنة في العالمين بما في دينه يتمسكون بما في دينه يتمسكون Ìgbò tí bàbá wa ó lè máa Sheikh Abubakri tí wọ́n ń sọ lórí Facebook ń jò ní ipa ọ̀kan wọ́n sì tún lọ fi orúkọ mọ́ríkàzì wọ́n sì tún lọ fi gbá àwọn èèyàn lójú lásìkò kòrónà yìí. وما فتنة Ẹ wo ayé ẹ wo bí táyé dà torí owó. وما فتنة Ọgbọ́n kan dídí àfi kéèyàn orókùn. وما فتنة Bàbá rẹ̀ kéèyàn rẹ̀ ni ò máa fowó kọ bàbá rẹ̀ bò ó. وما فتنة Bàbá ń bàbá Mọ̀lánà ṣé wàhálà tí wọ́n ṣe wàhálà láyé fún gbogbo ọmọ ọlọ́mọ wọn ò sì gbà kankan wọn ò ṣe bára rí láyé. وما فتنة Kí ló dà bò tàtàtà ló ń bára kan? في العالمين عزيمة Ẹ máa ṣe bára ẹ máa lọlé àwọn èèyàn ẹ máa lọlé àwọn sẹ̀líbírìtì. وما فتنة Kí ló wá ní gbogbo èyí mu? وما فتنة Ṣé kò ní popularity? وما فتنة Ọwọ́ yọ ọwọ́ kẹ̀. في العالمين عزيمة لما بما في دينه يتمسكون لما بما في دينه يتمسكون Sáàsìkì Ọlọ́run ní pé àsìkì. لما بما Gbogbo ọ̀gbọ́n tẹ́jà bá lè wulẹ̀ kọ́ dá láyé kò lè gbọ́n tó Ọlọ́run. لما بما Àfi kẹ́jà ọmọ mi ní dèdè okun rẹ̀. في دينه Gbogbo àwa ọ̀dọ́ àfa àtàkànjú àkéwú mọ́ àkàwé mọ́ àkọ́ṣẹ́ mọ́. Iṣẹ́ ń bẹ tó rẹpẹtẹ táwọn èèyàn ṣe láyé téèyàn fẹ́sì máa dé èèyàn bẹ̀. لما بما táìsì wà. Bí POP lọ́ba máa ṣe ni máa lọ ṣe POP. في دينه Lọ ṣe táyà máa lẹ táìsì. لما بما Bí ìwáyà ni máa lọ ṣe ìwáyà owó mẹ́mẹ́. لما بما Bí wáyà ni ilé ni máa lọ ṣe wáyà ni owó mẹ́mẹ́. بما Bí kápẹ́ntà ni máa lọ ṣe owó mẹ́mẹ́. لما بما Bí fọ́nìṣọ̀ ni máa lọ ṣe owó mẹ́mẹ́. لما بما Bí rédíò ní kìíní kódà kó jẹ́ fọ̀gánáìsà ni owó mẹ́mẹ́. في دينه Kódà àwọn tó sọ fìlà káàdé. لما بما Àwọn tí ti tẹ́tọ́ fọ fìlà káàdé. Iṣẹ́ náà ni. Àwọn òkèwú ọwọ́ ń jáde sórí mídíà ọwọ́ sẹ́nu yọ́dọ̀yọ́dọ̀ ọfẹ́ máa bá iṣẹ́ àwọn tààrà jẹ́ ọlọ́mọdé ọ̀padà sunkún. وما فتنة Ẹ má bá iṣẹ́ àwọn ẹni ọlọ́run jẹ́ ẹ̀wò bí wọ́n ti ń bú wa. وما Wọ́n á tún gbé ẹlòmíì sórí Facebook wípé ó ṣẹ̀ṣẹ̀ ṣe gbàgbé ẹ̀ tán ni. وما فتنة في العالمين عزيمة Bẹ́ẹ̀ sí eléyìí yóò máa ṣe àdúrà ní kíní kan àdúrà ni òun ṣe lórí Facebook. Tábí ọ̀la àdúrà ṣe. في العالمين عزيمة Bẹ́ẹ̀ rẹ lòmí في العالمين bá sí ni عزيمة yóò máa wá ṣe kátàkátà yóò máa tutù kùtù bí tó sọ̀rọ̀ ọ̀hún jò ní. في العالمين عزيمة Níbi wórówóró òun nígbà náà ká máa kírun ọ̀dà ní jákujàku tó ti kún ayé. في العالمين عزيمة Àwọn ọ̀dọ́ yìí náà ni wọ́n ń ṣe rere bẹ́ẹ̀. في العالمين عزيمة Torí ọlá òjijì, torí owó òjijì, torí iyì òjijì, torí ipò òjijì, torí gbogbo tí ń jẹ́ wẹ́lòrò ayé òjijì. وما فتنة في العالمين عزيمة لما بهم يا طالب الرزق في الدنيا بقوته تدعو من بلد فيها إلى بلد تدعو من بلد فيها إلى بلد يا طالب الرزق في الدنيا بقوته يا
مجتهد لا تريت بين السماء والأرض مجتهدا لا تريت بين السماء والأرض مجتهدا في شربة الماء غير رزق لا متجد في شربة الماء غير رزق لا أقصر عليك بارك الله فيك. فإن الرزق منقسم ọba kò ní kí àfi kéèyàn orókò. أقصر عليك فإن الرزق منقسم يأتي إليك ولو في جبهة الحسد يأتي إليك ولو في جبهة الحسد يا طالب رزقي ìpèwọ́ ọ̀dọ́ àfa àbí etí ẹ̀ṣá àfa يا طالب رزقي tí wọ́n á sì kí pẹ̀lú agbára. يا طالب رزقي mo pè wọ́n ọ̀dọ́ àfa tó ti máa bí. الدنيا بقوتي تدور من بلدي فيها إلى تدور من بلدي فيها إلى بلدي torí pé ń wá owó òjijì torí pé ń wá agbára òjijì ń wá gbogbo nǹkan pẹ̀lú agbára ló fi ń wá láyé. في الدنيا بقوتي wọ́n bá ní wọ́n ń la lẹ́kọ̀ọ́ ọ̀lẹ́ èkó. في الدنيا بقوتي mo fẹ́ lọ wọ́n sùn láì sí tọ́lọ́wọ́ ọba ń bẹ̀. في الدنيا بقوتي ẹni ọlọ́run bá sì ń kó àsìkí fún lẹ́kọ̀ọ́ bí n bá ti ń dẹ́kọ̀ wọ́n mọ̀ ọ́n àsìkí. amẹ́ni tí ń fa agbára wa ó bá dẹ́kọ̀ kò ní rí kọ́wọ́. في الدنيا بقوتي ọba ní ń lọ Àbújá wọ́n lọ sí dáadáa l'Àbújá ẹlòmíì bẹ l'Àbújá ìrìn kìtìtì nì sí. في الدنيا بقوتي تدور من بلدي فيها إلى بلدي تدور من بلدي فيها إلى بلدي wọ́n sọrí ire nílùú kan kò pẹ́ kó débẹ̀ bàbá kọ oríire mọ́ kò pẹ́ kó wọ́n débẹ̀ kó sórí ire. تدور في àgbọ́yé. تدور من بلدي wọ́n rọ́wọ́ nílùú kan تدور من بلدي wọ́n náà wá dira odi ẹrù olóńdó ìlú tí wọ́n ti ń ro àsìkò àsìkí fún ọmọ débẹ̀ òní ro kankan. تدور من بلدي فيها إلى بلدي tẹ́tọ́rọ̀ من بلدي فيها إلى بلدي أضياء تنفسك ó dààmú ẹ̀mí rẹ̀. أضياء ìtìlẹ̀ ẹ̀mí rẹ̀. أضياء torí owó ó ìtìlẹ̀ ẹ̀mí rẹ̀. dátà tó yẹ kó o máa fi jẹun jẹ́jẹ́ o sì tún wéṣí rẹ̀. أضياء تنفسك torí pé o fẹ́ fi gbajàrà bí jẹ. أضياء تنفسك torí pé o fẹ́ fi ṣe fọ́ 1 million. أضياء تنفسك owó ti dátà bí coronavirus bá lọ ọjà ìyá ńlá ìyá yà. أضياء تنفسك فيما لا تدركه coronavirus etí ìlọta wà nínú àwẹ̀ sọ tó wà láwà kó yíyà lọ́wọ́ báyìí. أضياء تنفسك mo fi ní o tètè lọ́ọ́ kọ́sẹ́. Mádàlá sí èmi ara rẹ̀ bí pọ̀ wá sí kí tá a sì kọ̀ fún ọ. Má gbẹ̀mí ara rẹ̀ gbóná dápò torí Ọlọ́run. Báwa kan ti ń ṣe èmi náà fẹ́ máa ṣe bẹ́ẹ̀. Àpéyà bá kọ́ òní wa yẹ kí yọ̀ yíyà. Ẹlẹ́bí wa wà nù mọ́tò yóò máa ṣe ní jẹ́gẹ́jẹ́gẹ́. Yọ̀lọ́wọ́ náà fẹ́ jọ àwọn nǹkan tí wọ́n ń ṣe tí wọ́n ń là ń bẹ̀. Bí bàbá tiẹ̀ ti ṣé bí bàbá tiẹ̀ ti bàbá tiẹ̀ yìí. Báwo sì dábàá náà? مجتهدا لا تريد بين السماء والأرض مجتهدا في شربة الماء الرزق لا متجد شربة الماء غير رزق لا متجد لا تريد بين السماء والأرض مجتهدا
Allah. Sílẹ̀ pẹ̀lú gbìyànjú bọ̀ wá sí kí. Fi ṣùgbọ́n tí ní máa yí. Èkìtì omi kan nínú àsìkí ò ní kan sí ọ lẹ́nu. Fi ṣùgbọ́n tí ní máa yí gbé ọ̀rọ̀ ìsìnkì làmùtẹ́lì di. Àsìkí tó ń wá níwàkúwà tó ń wá tó fi ń pààyàn lẹ́kún. Àsìkí tó ń wá tó fi ń ṣe gbájú ẹ̀. Àsìkí tó ń wá tó fi ń ba iṣẹ́ àwọn babaláwa jẹ́. Àsìkí tó ń wá tó fi ń sọ. Fi ṣùgbọ́n tí ní máa yí gbé ọ̀rọ̀ ìsìnkì làmùtẹ́lì di. Àbísírí ànáàkà ṣe wàhálà níwọ̀n bá. Àbísírí ànáàkà. Dààmú ẹ̀mí ara rẹ níwọ̀n bá. Àbísírí ànáàkà. Àsìkí tó rí ẹ̀wọ̀ ọlọ́run là máa pín. Àsìkí ìjẹ̀mọ̀ owó ọ̀la ìyàwó ọlọ́run là máa pín. Yàtí. Kódà kí àsìkí rẹ máa wà níwájú kìnìún báyìí, àwọn ọlọ́run á gbà fún ọ. Yàtí Olayinka. Àdìjọsẹ̀ wàhálà kó tó rí á gbà fún ọ lọ́wọ́ kìnìún. Wàlá fi ìjàmbá àti àṣàdì. Wàhálà kan ṣe èyí tí ń pọ̀ jù. Yàtí Olayinka. Ẹjẹ́ àná ọmọ mi ní déédéé okùn wọn ẹ má jẹ́ àbàṣẹ àwọn ẹni ọlọ́wọ́n ọ̀bàjẹ́. Wàlá fi ìjàmbá àti àṣàdì. Yàtí Olayinka. Wàlá fi ìjàmbá àti àṣàdì. Gbogbo àwọn tá ń bọ̀ wá nísìnyí, photocopy òun là ń ṣe. Àbísọ̀rọ̀ ànáàkà. Kìí ṣe dandan kí wọn náà mú máìkì lọ́wọ́. Àbísọ̀rọ̀ ànáàkà. Kìí ṣe dandan, iná ṣáyà bóun là ṣáda. Iṣẹ́ kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ìgbà mi bẹ tó lè dìbò tó ní ṣe gbájú ẹ̀ kó tó jẹun ní wàfà. Yàtí Olayinka. Wàlá fi ìjàmbá àti àṣàdì. Yàtí Olayinka. Wàlá fi ìjàmbá àti àṣàdì. Àwọn jẹ́ kí wọ́n máa bú àwọn tó bí wa níbi iṣẹ́ táwọn tá a la gbé lọ́wọ́ lórí. Iṣẹ́ ẹ̀rọ wo la gbé lọ́wọ́ gan? Àbísọ̀rọ̀ ànáàkà. Ẹlòmíì àní wọ́n ti ń fún ọ lówó ní Instagram. Àbísọ̀rọ̀ ànáàkà. Mo ti wà yìí kódà yìí gbogbo àwọn tí wọ́n máa post ní kódà yìí mélòmíì rí. Àbísọ̀rọ̀ ànáàkà. Mi sì gbowó lọ́wọ́ ẹnìkan tán. Àbísọ̀rọ̀ ànáàkà. Lórí mídíà mi kì í gbowó lọ́wọ́ ẹnìkan tán. Àbísọ̀rọ̀ ànáàkà. Mi ń gbowó rí lọ́wọ́ ẹ̀yà, mi ń gbowó rí lọ́wọ́ Facebook, mi ń gbowó rí lọ́wọ́ Instagram. Ẹlòmíì ò ní wọ́n ti ń fún lágbájá lọ́wọ́ púpọ̀. Èmi náà máa lọ sí Facebook. Ó ti ní followers púpọ̀. Ìyá mélòó ní fíìmù rẹ̀? Yàtí Olayinka wàlá fi ìjàmbá àti àṣàdì. Yàtí Olayinka wàlá fi ìjàmbá àti àṣàdì. Ànábì ní kìlọ̀ fún wa yìí. Ìnáni lẹ́kùn. Ànábì ní kìlọ̀ fún mi àti ẹ̀. Ìnáwó náà sí ìró. Ìkìlọ̀ lélẹ́yìn. Gbogbo wa là ń ké. Nàdírù wa Bashiru. Ẹnu wá dùn níbi Al-Qur'ani, a máa lè fi Al-Qur'ani pàṣẹ mọ́. Nàdírù wa Bashiru. Ìdọ̀tí tá a dọ̀tí ni à ń dọ̀tí àwọn tó ti lọ. À ń dọ̀tí gbogbo àwọn sàábé. Nàdírù wa Bashiru. Ajẹ́pẹ́ bí àwọn sàábé bí wọ́n ti gbé kalẹ̀ káwọn ulama táwọn àfa ńláńlá àwọn ẹni rẹ̀ tí wọ́n gbà lọ́wọ́ wọn táwọn náà bí wọ́n gbà. Ajẹ́pẹ́ bí wọ́n
wọ́n ti ṣe náà ni à ń ṣe. sáwọn wá ní pírọ́blẹ́mù láyé ni. إنني لكم منه نذير وبشير. tòkìdù ni ìnáni làkùn. àtàbí dídájú èmi ò ṣe ọlọ́run kò jẹ́ fún yín. olùkìlọ̀ yà. نذير وبشير. mo sì jẹ́ ẹni tí ó máa fún yín ní ròdòdó. نذير وبشير. gbogbo ta wí abẹ́ni kan wí ẹjọ́ bá sì la bá wí kọ́lọ̀ tún bẹ̀ ṣe. إنني لكم wá sí ni ìmọ̀ abẹ́ni tí ń sọ wí. نذير وبشير. má mi ní abúdí ilẹ̀ wọ́n tẹ̀sí lò kàdàrà ṣá àmàmà. إنني لكم a sì lójú táwọn bàbá wa tó sẹ́kù. نذير bàbá wa àfàlà wàlíyé ọlọ́run wọn bẹ̀ mẹ́. نذير وبشير. girimanka girimankasẹ girimankako gbogbo àwọn ọ̀dọ́ kéékèèké tó ní kò tó wájú agbádùn àdẹ́gbẹ́mọ̀ àdá àgbàlagbà màmá. إنني olùkọ́ àti ń gun mọ́tò. لكم mọ́tò tí ó padà dán ọmọdé akẹ́lẹ́ lómi. نذير وبشير. àní ẹ̀ lọ́lọ́run bẹ́ẹ̀ bá lọ́lọ́run tẹ́ sí gba kádàrá. إنني لكم kò sí tọ́lọ́run ò lè ṣe. نذير وبشير. àtẹ́bí ni mo jẹ́ olùkìlọ̀ fún yín mo sì jó ní ẹni tí ó máa fún yín ní ròdò ló bẹ̀rẹ̀ bá ṣe dáadáa. إنني wà á ní لكم sẹ́ẹ̀dì fún ìlú rọ́bà kan tó máa túbọ̀ ilẹ̀ yìí yóò máa tẹ kó máa ta àṣàlẹ̀ nílà ajáde ìrùkù sàmà. ويؤتي كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير. àtọ̀rọ̀ àwọn olówó tá a sọ àtọ̀rọ̀ àwọn àfà àtàrà ọ̀rọ̀ àwọn olórí tá a sọ gbogbo wa àsìkò yìí lálẹ́ wá ọlọ́run lára foríjì. وأن استكبروا ربكم ẹ̀wọ́n lọ́wọ́ ọba yín ẹ̀wà lára foríjì. وأن استكبروا ربكم وتوبوا إليه يمتعكم متاعا kò sí tọ́lọ́hún fẹ́ fi kó fi àjẹ wá kò sí tó fẹ́ fi ṣe. tó bá di lọ́la á mú ìtàn arákùnrin kan wá. ó ṣe ọlọ́run débi wípé èèyàn 100 ló pa láyé. ètò máa padà wá ṣẹlẹ̀ sí arákùnrin náà tó bá di lọ́la pẹ̀lú ògùn ọlọ́run á máa fi kọ́ àwọn alẹ́kọ̀ọ́ lágbo 5 ságo 6 náà là á máa ṣe ṣùgbọ́n máa ń. وبعمده